A kí gbogbo ojú tó wò wá kárí ayé ní lóko àti lẹ́yìn odi àti ní gbogbo ibi tí atẹ́gùn yìí tó ní fẹ́ dé. Ẹ kú ọjọ́ mẹ́ta, a kú dédé àsìkò yìí, yóò dára fún gbogbo wa o. Ní òní àwọn lọ́dọ̀ màmá wa Yèyé Osunronke Olomitutu tí wọ́n wà ní Igbólómù ní ìlú Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà. A fẹ́ sọ̀rọ̀ nípa ohun tó ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ, torí pé ní ayé àtijọ́ tí a bá bí ọmọ, wọ́n á ní ẹ jẹ́ ká yẹ àkọsẹ̀jáyé rẹ̀ wò. Ṣùgbọ́n lásìkò yìí nǹkan ti yí padà, gbogbo ò rí bí ó ṣe ń rí láyé àtijọ́ mọ́ nítorí ọ̀làjú tàbí ẹ̀sìn tí a gbà. Lágbára Ọlọ́run yìí wọn á bá wa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀, wọn á bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí náà ń pè ní àkọsẹ̀jáyé ọmọ, àti pé ọmọ tí a kò bá wọ àkọsẹ̀jáyé rẹ̀ kí làwọn nǹkan tó lè ṣẹlẹ̀ sí. Ẹ máa bá wa ká lọ. Yèyé ojúbà o. Olóòtú ìbáṣẹ o, ẹ kúrọ̀lẹ́ olóòtú o, ẹ kú ètò ìtẹ̀ tó nírọ̀ o. Àṣẹ àṣẹ. Tá a bá sọ̀rọ̀ nípa àkọsẹ̀jáyé ọmọ, kí là ń pè ní àkọsẹ̀jáyé gan-an? Ẹ ṣé olóòtú, àkọsẹ̀jáyé ọmọ dá púpọ̀ jù torí tí èèyàn bá ti bí ọmọ ló yẹ kó ti wo àkọsẹ̀jáyé ẹ̀. Irú ọmọ míì wọ́n lè sọ pé kó má gbé dọ́jà àbí kan, irú ọmọ mi ó lè jẹ́ ẹ̀pà lásán, òní tó ń dààmú ayé ọmọ náà, gẹ́gẹ́ bí àwọn tí ìjì ògbè bá bí kò lè jẹ àkókò ẹdìyẹ, kò lè jẹ ẹ̀pà. Irú ọmọ mi dẹ̀kẹ̀rẹ́ ó lè ní àsálà ni kó má jẹ, torí àsálà rẹ̀ bí a bá jẹ tó bá mọ mi sí òun kòrò ni wọ́n máa fa kòrò sáyé ọmọ mi. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ láyé òde èsì tó wà àkọsẹ̀jáyé mọ́, òní gbogbo ohun tó ń dàrú tó ṣe ń dàrú. Àkọsẹ̀jáyé dá púpọ̀ jù torí pé kí ni tó bá ṣe kí ni tó bá wo àkọsẹ̀jáyé ọmọ, orí àti ẹsẹ̀ náà ni wọ́n fi ń dánitúmọ̀ àkọsẹ̀jáyé. Ó máa jẹ́ ká mọ̀ pé ọmọ yìí o tó bá dàgbà o kò gbúdọ̀ fẹ́yàwó pupa o, ọmọ yìí o tó bá dàgbà o irú iṣẹ́ báyìí ló máa ṣe tó máa fi là. Ṣùgbọ́n nígbà tí ó sì mọ́ láyé òde ìsìn, òun ló di pé ọmọkọ́mọ ń kún orí òkè yèpẹ̀ láyé òde ìsìn ní ìsìn, torí àkọsẹ̀jáyé ó máa ń tọ́ wa sọ́nà, kò ní jẹ́ kó ṣìṣe. A jẹ́ kó mọ̀ pé èwo ọmọdé yìí tó bá ti mọ ìwé fún láti kékeré kò ní ṣìrìn, kò ní bọ́wọ́ lọ́wọ́, kò ní dẹni tó ń wá kiri. Torí ẹlòmíì kò kádàrí ò gbà pé kó fẹ́yàwó pupa, ṣùgbọ́n gbà ìwọ àkọsẹ̀jáyé gbogbo ejò jíjẹ ni. Ṣùgbọ́n ọmọ tó ti wà àkọsẹ̀jáyé pa irú ìyàwó ẹni yìí bó bá dàgbà kò gbúdọ̀ fẹ́ ẹni tó pupa o, irú ẹni yìí rèé o kò gbúdọ̀ síyan o. Ibi àkọsẹ̀jáyé gbogbo ẹ̀ wà tó ti máa mọ̀. Ọmọ mi rèé ní ìsinyìí àìwo àkọsẹ̀jáyé ẹ̀ á di pé wọn á lọ sílé ọkùnrin kan lẹ́nìí, ó lọ sílé ọkùnrin kan lọ́la. Ṣùgbọ́n ẹni tó bá ti wà àkọsẹ̀jáyé ẹ̀ tó bá jẹ́ ọkọ òun ló máa bàjá, wọn á ti bá ṣe ògbó àjọ ẹ̀ láti kékeré nígbà tó bá ti wà àkọsẹ̀jáyé. Ṣùgbọ́n lóde ìsìn báyìí nítorí pé àti mú ẹ̀sìn ní ìwọ̀ kò wá jẹ́ kọ́tẹ̀ wá mọ́ gbó ohun tá a délé ayé bá. Àkọsẹ̀jáyé dẹ̀kẹ̀rẹ́ ó ń tọ́ wa sọ́nà ní gbogbo ọ̀nà tí kì í jẹ́ kó mọ́ ṣìnà, tí kì í jẹ́ kó mọ́ ṣìrìn. Á lè jẹ́ ọmọ olóríire lọ́jọ́ iwájú, torí nígbà tó bá ti ṣe gbogbo tó yẹ kó ṣe létùtù lórí ẹ̀ kò ní sí wàhálà fún un bó ṣe rí nìyẹn lótú. Kí wá làwọn báwo lẹ́gbẹ̀ẹ́ máa ṣe ń wò ó? Kí làwọn ohun ìpèsè tàbí mú pé ẹni tó fẹ́ bá fẹ́ wo àkọsẹ̀jáyé ọmọ tó máa pèsè fún àwọn wo gan-an máa ń gbé ọmọ lọ bá? Ṣé babaláwo ni, oníṣègùn ni, àbónífá, àbádáhùn ṣe? Ẹ ṣe olóòtú, Ọ̀rúnmìlà ló gbé gbogbo wa níyàwó, babaláwo ló máa wo àkọsẹ̀jáyé ọmọ. Ṣé yóò bá mi yé yín? Nígbà tó bá béèrè ògbókọ tó béèrè, wọ́n á wo àkọsẹ̀jáyé orí ẹ̀ àtẹsẹ̀, òun náà ń pè ní àkọsẹ̀jáyé, torí babaláwo òun ló lè wo àkọsẹ̀jáyé kì í ṣe oníṣègùn. Tá bá ní pé ní ìsìn pé lóde ìsìn ipa fẹ́ wo àkọsẹ̀jáyé ọmọ, níṣẹ́ lára pé babaláwo tó bá dájú tó máa wo àkọsẹ̀jáyé ọmọ, wọ́n máa bí fálẹ́rì, wọ́n á dẹ̀ ṣe kéne nígbà tó bá dáfá fún un, tó kọ́kọ́ dáfá orí, wọ́n á dá tẹsẹ̀. A jẹ́ kó mọ̀ pé yẹ sí ọmọ ilé yìí o, ọmọ ńlá ni o, nǹkan báyìí kó má gbèdé ìlú kan o, àti mọ̀ ìlú tóun ò lè dé, àti mọ̀ nǹkan tí ò lè jẹ, àti mọ̀ ìwẹ̀ láti kékeré. Ṣé ẹ mọ̀ pé nígbà tó bá ti béèrè àkọsẹ̀jáyé ọmọ mi à máa jẹ̀wọ̀, kò ní mọ̀ pé wọ́n lòun jẹ́, tó dẹ̀ máa fa blockage nínú ayé ẹ̀. Ṣùgbọ́n àkọsẹ̀jáyé tó ti wò láti pé ẹ kú ìwọ ọmọ o, láyé àwọn bàbá wa ọba ti ní ẹ kú ọmọ ó pẹ́ jùjọ́ kẹta wọ́n ti wò àkọsẹ̀jáyé ọmọ, wọ́n ti jẹ́ ká mọ̀ pé irú ọmọ báyìí lọmọ yìí jẹ́, iṣẹ́ báyìí ló máa ṣe tó bá dọjọ́ iwájú, ó máa ní ṣoríire, ó máa ní ìlọsíwájú ni.
ẹ̀sìn ló gba ọ̀làjú ló dé tó gba gbogbo àṣà wa dànù nílẹ̀ Yorùbá. ọ̀làjú ló dé ló gbà sáwọn lọ́wọ́ wa ǹjẹ́ sáwọn èèyàn tiẹ̀ yín ń wò mọ́ ẹ̀dá àwọn babaláwo tán yín ń wò. wọ́n ń wo atọ́kùn wọ́n sì ń wo dọ̀la ẹ̀yẹ wo ìlú Ọ̀yọ́ torí èmi àtàwọn babaláwo wọn àjọ ń ṣe ni tá a bá jẹ́ pa bá lọ sí Agidan mo lè lò bí ọ̀sẹ̀ kan lọ́yọ̀ọ́ nígbà tó bá fẹ́ wo tó bá ní lágbájá bímọ o wọ́n á pa wọn máa wo wọ́n á ní ó yá ẹ lè pàdé nílé lágbájá báyìí àárọ̀ kùtù wọ́n ti lọ wà Akọ́ṣẹ́jayé àárọ̀ kùtùkùtù náà lọ wò ń bẹ̀ ìṣe tó rán sì wò dọ̀la láwọn tó mọ̀ tọmọ pẹ̀tọ́ ni láti wà Akọ́ṣẹ́jayé kò ní jẹ́ kọ́mọ ṣìnà ó ti dandan kọ́mọ náà ṣoríire nígbà tó bá ti wà Akọ́ṣẹ́jayé gbogbo ètùtù tó yẹ kó ṣe fún tó ti ṣe babaláwo ló lẹ́tọ̀ọ́ sí láti wà Akọ́ṣẹ́jayé ọmọ. ọ̀rọ̀ lẹ́gbẹ́ látẹnu ìyé wa Yèyé Osunronke Olomitutu tí wọ́n wà ní Ìgbò Olómù nínú Ìkòròdú ká tó máa lọ Yèyé ẹ bá sọ nọ́mbà tí àwọn èèyàn lè pè yín sí bóyá wọ́n fẹ́ bá yín ní gbólóhùn ṣùgbọ́n ẹ̀yin ò kí ń wo Akọ́ṣẹ́jayé ọmọ lọ́dọ̀ yín bí o. babaláwo ló tọ́ sí gangan ẹ má jẹ́ ká tọrọ. ẹ̀rí mi lè pè kó ní ayẹyẹ afẹ́ wò Akọ́ṣẹ́jayé. ọ̀tọ̀ tó bá pè wá aláwọn babaláwo tó dájú lọ́wọ́. ok wọ́n lè pè yín. kódà bó jẹ́ Abẹ́òkúta náà fẹ́ bó jọ̀yọ̀ náà fẹ́ bó jẹ́ Jẹ̀bú ìtọ́ bá fẹ́ ń bẹ̀ gbogbo wọn lájọ ń ṣe pọ̀. ok ó yẹ bá pè ní màkàwọn èèyàn náà fẹ́ bá yín. tẹlifóònù nọ́mbà mi ní 070 31 90 96 37. ẹ pè lẹ́ẹ̀kan sí. 070 31 90 96 37. ẹ bá tún pè lẹ́ẹ̀kan sí. 070 31 90 96 37. Èkejì ní 080 596 11 480. ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 596 11 480. àní ìgbà lórí Ojútólé fún ti sáà yìí lágbára Ọlọ́run àtúnbọ̀ lọ́jọ́ míì láti mú màmá wa Yèyé Osunronke Olomitutu tí wọ́n wà ní ọlọ́wọ̀ bus stop ní ìlú Ìgbò Olómù ní Ìkòròdú wá sójú wọn yín ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.